bàbá ṣiṣẹ́ ọlọ́run tán fi bọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ máa ṣàbà àforíjì wọn. ẹ jẹ́ ń parí túbà tó ní báyìí. ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ bàbá mo kì í yẹn kú oríire ẹ̀rí bàbá rẹ bí ó kọ bàbá yìí tó mú lọ ibì kan pé bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ni second born bàbá Muyideen Bello wọ́n sì gbàgà fẹ́ ní kókó jòkó kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí dá lóhùn bàbá yìí ṣe dáadáa sọmọ rí lẹ́yìn ṣerúṣẹ́ bàbá yín lẹ gbé dání ìgbàyìí tí bàbá bí ṣerúṣẹ́ wọn lẹ gbé dání níta mọ bàbá mọ̀ bàbá kọ́ mọ́ ń kéwú ẹ̀yin náà ẹgbẹ́ kéwú kíkọ́ mọ́ dání bàbá ń ṣe wáàsí ẹgbẹ́ wáàsí dání bàbá níbẹ̀rù ọlọ́run ẹ̀bùrọ̀ ọlọ́run tí kúkú ń tẹ̀ bá ń ṣe akọ́mọlẹ́ kọ́dà bàbá ṣiṣẹ́ tíṣà bàbá ṣe mísọ́nà ansarudin láìmọye ọdún wọn àti tí kú ń bẹ̀ kan bí jáde láyé gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀ ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin èyí sọmọ wọn ó yà máa kọrin ẹ forí ilẹ̀ fáwọn akọrin àwọn ìdílé tí wọ́n ń kọrin mara wọn ìdílé bàbá Muyideen Bello kìí ṣe ìdílé akọrin ìdílé oníwàásí ni ìdílé onímọ̀ ni ìdílé àfáà ni ọmọ rẹ̀ gbọ́dọ̀ kó lójú ọ̀nà tó wà bí wọ́n bá kó ńbẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì wọ́n lè ṣe lọ́ọ̀ wọ́n lè ṣe mẹ́sìn torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ ní lọ́ọ̀ wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn àwọn indigent students àwọn students wọn lè rí owó san bàbá sọ wọ́n dọmọ wọn wọ́n sọ wọ́n dé èèyàn bẹ́ẹ̀ náà bá rin ìrànà yẹn dáa gbogbo tẹ́ ẹ bá ń ṣẹ̀yìn ọmọ wọn tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ yín kúrò nínú ọmọ Alhaji Muyideen Bello ẹ ṣiṣẹ́ tó dáa ẹ jẹ́ kí àyà yìí kẹ́ ẹ lè mọ̀ pé ohun tí mò ń sọ ọ̀rọ̀ ńlá ni. Ànábì wa Nuh alayhi salatu wa salam nígbà tí Ọlọ́run ní kó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀ ẹ wọnú ọkọ̀ wọnú ọkọ̀ àwọn èèyàn wọnú ọkọ̀ ọmọ rẹ̀ wá wọ̀ máa bọ́ ọmọ àdálóhùn ọmọ lòun ó gun orí òkè bó omi eléyìí tó ń wò yóò bo òkè mọ́lẹ̀ ọmọ àdálóhùn gẹ́gẹ́ bí bàbá sọmọ àánú wá ṣe ẹwọn tó wí wà náà dànù hún rọ̀báhù anábì ní ìwà pè ọlọ́run pé ìwọ ọlọ́run o faqala rabbi inna ibni min ahli ọmọ mi ní ọlọ́mọ mi ní ìṣàánú mi mọ́jọ́ mi ó gbé lọ ṣàánú mi ọlọ́run àwọn ọmọ ọlọ́mọ wọn wọnú ọkọ̀ yìí ó ṣe àlejò ọmọ tèmi ìtumọ̀ ẹ̀ ni pé bàbá Muyideen Bello lè kó gbogbo ẹwà àlùjànnà bẹ́ẹ̀ yẹn ọmọ rẹ̀ ọba sọ́ra ẹ̀ ní tẹ̀lé ẹ wá wò ìgbà òwú bẹ́ẹ̀ ó ní wa inna wa'daka haqq wa inna wa'daka al-haqq wa anta ahkamul hakimin ẹ wò sí tọ́lọ̀ fún ọlọ́run ní yánú gbogbo ọdún à innahu laysa min ahlik ara rẹ ló ti jáde ṣùgbọ́n ọmọ rẹ kọ́ àṣeyàn àmọ́ bímọ ń jọ míì tí ó jẹ́jẹ́ èèyàn ṣùgbọ́n tí ò ní jọ míìyàn ó lọ́mọ àmì kọ́ bí ibò innahu amalun ghayru salih gbogbo ohun tí wọ́n ń ṣe pátá kò ṣe rú ẹ̀ ẹ wọ́n gbọ́ yẹn ni gbogbo ẹ̀yàn ọmọ Alhaji Muyideen Bello ọlọ́run ó yọ ìwọ tó o bá gbérú iṣẹ́ bàbá rẹ lọ́wọ́ kúrò nínú ọmọ rẹ̀ ẹ wọ́n tọ́lọ̀ ń wí ẹ wá wò lẹ́yìn tọ́lọ̀ ń ṣàlàyé fún tán ó wá ní la tas'alni ma laysa laka bi ilm má bèrè ìbéèrè kú béèrè lọ́wọ́ mi máa o láyé ẹ má tún béèrè rú ẹ lọ́wọ́ mi pé kí n jẹ́ kọ́ ọmọ rẹ kó wọnú ọkọ̀ èèyàn ń ṣiṣẹ́ ẹbí ìwọ ń pèyàn sójú ọ̀nà ọlọ́run òun ń rìn lójú ọ̀nà oṣù wọ́n bí níbi bẹ́ẹ̀ má bèrè rú ẹ̀ lọ́wọ́ mi máa ẹ wò nǹkan. ọ ní inni u'idhuk an takuna minal jahilin mo ń kìlọ̀ fún ẹ ìwọ ọkùnrin náà mo ń kì ẹ́ lọ́gán párò kó torí pé o ti ṣe wàhálà tó báyìí tó pàrọ̀ yẹn wọnú ọkọ̀ ó lè padà kú ní kèfèrí o torí ẹni bá ti jẹ́ jáìlì kèfèrí ni. kọ́ọ̀là mú àyà sọ pé rọ́bì ọlọ́run ìní àwọn sùn bí ká sàánú ìlú á ní àṣàrà kàmẹ́lẹ́ tàbí yín lónìí kí n máa béèrè kú béèrè lọ́wọ́ ọwọ́ ọlọ́run òun gan àgírí pé ìbéèrè tó wù ń bí ọlọ́run yìí ṣe béèrè tó dáa
torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ máa bàbá ẹ̀rìn nílànà bàbá fọlọ́n náà bá yọ kó ní ọmọ ẹ jẹ́ ń parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àfáà yìí ó ní la in iftakharta bi abahi lahum sharafun qulna sadaqta walakin bisa ma waladu qulna sadaqta walakin bisa ma waladu la in iftakharta bi abahi gbogbo ẹ̀yọ́ bàbá mú ìdí nìjọba ní à bàbá wọn oníwàásí àgbáyé bàbá wọn oníwàásí àgbáyé bàbá oníwàásí àgbáyé òun ló bí àwa lọmọ rẹ̀ ẹ má gbàgbé o làhùn ṣàrà fún ọlá tí wọ́n ń lò yẹn òun ló ní ìwọkọ̀ òwò òṣìṣẹ́ ọlá o òun ló ní àpọ́nlé yẹn ìwọkọ̀ o kó ń na sọ dókítà àá sọ pé bàbá rẹ̀ ní ọlá yẹn walakin bí ìsàmà wàlàdù ṣùgbọ́n wọ́n tó bí ilẹ̀ yìí sọmọ rí aqulu qawli hadha astaghfirullah li wa lakum. Ipò ń gbà mí ọjọ́ orí máa ń challenge èèyàn ní bàbá wa Muyideen Ajani Bello ọgbẹ́ ń bẹ lára wọn lọ́wọ́ Ọlọ́run nìkan ló lè bá wọn wẹ̀ ká tún máa wá sọ òkú ọ̀rọ̀ míì sí wípé ẹ̀yin ọmọ ọ̀rọ̀ Muyideen Bello iṣẹ́ tí bàbá ń ṣe ni kẹ́ ẹ máa lọ ṣe o ẹ máa ya akọrin o ọ̀rọ̀ náà lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń yọ̀ọ̀yàn ni o kọ́rọ̀ tó lè di bí pé a máa ṣe correction gbangba fún èèyàn táà pé akọ̀ pé sí kọ̀rọ̀ náà àbọ̀ntàn wí àsìkò tó bá ń kàn èèyàn lọ́wọ́ a kì í máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbóná síbẹ̀ a máa ṣọ́mú òdùká tó sọ̀rọ̀ ni a kì í ẹ̀yàn ọmọ olókùú iṣẹ́ tí bàbá yín ṣe iṣẹ́ wá sí ni o bàbá yìí ò ń ṣiṣẹ́ orí o Ọlọ́run ó ṣàánú yín yóò dó tì í o ṣé àwọn pé mẹ́sẹ̀jì náà ni èyàn pàṣẹ mẹ́sẹ̀jì náà nu àmọ́ ẹ̀yin ọmọ ẹni báyìí èyí tí ń bá ń kọrin nù yín iṣẹ́ bàbá rẹ̀ kọ́ ní í ṣe àjẹsí pé ọ̀rọ̀ náà ti gbóná bàbá tó ṣe kálùmọ́ ṣàádà tí wọ́n fi kú lẹ́yìn wá ń sọ ipi ọmọ náà ni kí ni ó gbẹ̀yìn tí náà ẹ̀yin àfáàtẹ́ sọ pé ẹmọ kí ẹmú wà ẹmú nọ́ọ̀sì ẹ̀wá ẹ má dì í sí ẹ̀wá tó sọ wípé ẹ má ṣe sàrà àfókù o ẹ má ṣe àdúrà àfókù o ẹmú wa kárí. à ń ṣe bí ká sọ wípé àwọn tí ó kú ni wọ́n ń kú yẹn o àwọn ò ní kú mọ́.